ọmọ ọdún 22 ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìyá fún àwọn ọmọ 52 tí kò ní ìyá o. arábìnrin John Taiwo tó jẹ́ olùdarí ilé àwọn ọmọ aláìníyàá Oyisa Orphanage and Foster Foundation tó ń bẹ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ bá iléeṣẹ́ ìròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó sọ ọ́ di alámòjútó ọ̀sán gangan fún àwọn ọmọ ìyá rẹ̀ 52 nígbà tí òun gan jẹ́ nọ́ọ̀sì ọmọ ayé rẹ̀ ló dá ilé àwọn ọmọ aláìníyàá náà sílẹ̀ kó tó di pé ó jáde láyé lẹ́ni ọdún 55 lẹ́yìn àìsàn ráńpẹ́. ìṣẹ̀lẹ̀ yìí ló sọ Joy àti ẹ̀gbọ́n rẹ̀ di ipò àgbà nítorí wọn kò fẹ́ kí iṣẹ́ ìyá wọn parun. arábìnrin Joy tún ṣe àlàyé ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà tí wọ́n kojú gẹ́gẹ́ bí ọmọdé tó ń tọ́jú àwọn ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ aláìníyàá. lára àwọn ìpèníjà náà ni bí Joy ṣe ń pa kíláàsì jẹ nígbà tí òun náà wà ní ilé ẹ̀kọ́ nọ́ọ̀sì ní fásitì ilẹ̀ Ìbàdàn àti bí ó ṣe ní láti tún àwọn ìdánwò kan ṣe nítorí àmójútó àwọn ọmọ aláìníyàá náà. bákan náà ló tún ṣe àlàyé pé òun ti lé ní ẹni 30 ọdún kí òun tó ṣe alábàápàdé ọkọ òun o nítorí gbogbo àwọn tí ó ń kọ ẹnu ìfẹ́ sí òun ṣáájú àkókò náà ni wọ́n máa ń sá lọ tí òun bá ti mú wọn dé ilé tí òun ti ń tọ́jú àwọn ọmọ aláìníyàá 52. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ọkọ tí òun padà fẹ́ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún àwọn ọmọ náà púpọ̀ wọn sì ti ṣe àṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ wọn. ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kànnì yìí ẹ máa bá wa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn. Ètò tó ń gbani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.